gbogbo ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lágbààgbà nínú ìsìláàmù, kí ló dé tẹ́ ń bojú wa jẹ́? Ẹ ti ń bojú wa jẹ́, ẹ jẹ́ kí kéwú kan kó fẹ́ ń wà á ké mọ́. Ìkan ń sọ̀rọ̀, ìkan ń fèsì, ìkan ń sọ̀rọ̀, ìkan ń fèsì. Wọ́n tún fi Kùránì búra, ẹ tún ní kò rí bẹ́ẹ̀, kó lọ fògún búra. Ṣé mùsùlùmí lẹ̀yin yìí? Nísìnyí, ṣé bí tí ọmọ bá lóun fẹ́ wá kéwú báyìí, ṣé a máa ní kó wá ní kéwú mọ́ báyìí? Ẹ sì sọ tẹ̀fsírì, ẹ sọ di ohun tó já sí pé yóò máa dogun lọ́dọọdún. Kí ló dé? Lọ́dún tó kọjá Felix Nola lájagun títí tẹ́ lóun ló wà ní kòtò. Ọdún yìí ní ìsìn ọ̀tọ̀ ni tẹ́ tún gbé wá. Kí ló kàn wá pẹ̀lú problem oníkálukú? Ẹ ṣe tẹ̀fsírì ọ̀rọ̀ Ọlọ́run fún wa. Ẹni tẹ́ tún challenge wípé òun ló ṣokùnfà bẹ́ẹ̀ bí nǹkan ṣe ṣẹlẹ̀ sí yín. Ẹni yìí ti fi Kùránì búra. Kí ló dé? Ẹ yé dójú tì wá náà. Bàbá Mugawi nìsín, àwọn kan náà ọmọ mọ́ríkàsì, àwa jáde, àná fẹ́ máa tákù ọ̀dí tó bá ti sọ̀rọ̀. Àmúgáwí ọmọ kan náà ló ń sọ pé àbòsí ni. Èèyàn fi Kùránì búra, kílẹ̀ tún fẹ́ kó fi búra. Ṣé Kùránì ò ju gbogbo nǹkan lọ ni? Tá a bá ti ní Kùránì tí wọ́n fi búra yẹn, ẹ gbàgbọ́, ẹni tí ò gbọ́ lọ́n gbọ́ tẹ́lẹ̀ ni kò lè gbàwí ẹ̀ gbọ́. Ẹni tí ò gbọ́ lọ́n gbọ́ kò lè gbàwí Ọlọ́run gbọ́, òun lọ̀rọ̀ yín. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ wá ń jáde, tẹ́ ń ṣẹ́rú wọ̀ṣọ̀wọ̀ṣọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń jáde, tẹ́ ní wọ́n fi kíní kan búra, kó má fi yẹn búra, irọ́ lásán ni. Kùránì ọ̀rọ̀ Ọlọ́run lẹ tún pè ní irọ́. Báwo ni ẹ̀wọ̀n tó jẹ́ lẹ́sìn míì tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì tó fi máa rélé yìí tó máa gbà wá gbọ́mọ́? Ẹ̀yin bàbá wa ẹ̀dẹ̀rẹ́ dójú tì wá rí tẹ́ ṣé tó náà. Bàbá wa wàkílù ní mùsùlùmí Edo and Delta, ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí. Bàbá wa ọba ìlú Ìlọrin, ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí. Kíní yìí a kò máa wé pé láàrin ara wọn ni. Ó ń tánìṣì méjì Islam ni o. Ó ń tánìṣì méjì Islam ni o. Kò jẹ́ kí inú àwọn ọ̀dọ́ dùn mọ́. Mo sì wo kílípù yẹn lánàá tí bàbá wa Mufuty ṣe. Omi sì fẹ́ máa bọ́ lójú mi. Kéèyàn máa dìdí ìgbé Kùránì kó máa fi búra tó bẹ̀ yẹn. Kẹ́yìn kó tún sì máa jáde pé ohun tí bàbá yẹn sọ irọ́ ló ń pa. Kí ló dé? Kí lẹ fẹ́ gbà nú ìjà? Ṣé ń fẹ́ máa jọ mú dọ́dọ̀ Ọlọ́run lélẹ́yìí? Ìwà gidi wo lẹ wá ní tó báyìí? Bó tiẹ̀ tó àwọn ọmọ mọ́ríkàsì. Ọmọ mi ò lọ mọ́ríkàsì o. Ẹ máa wá pariwo lórí social media. Kí ló dé? Kí lẹ fẹ́ gbà nínú Islam? Ṣé ẹ fẹ́ bà Islam lójú jẹ́ ni? Ẹ jẹ́ ká jọ ká ṣe sùúrù. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Ọlọ́run ò ní dójú àdúrà tiwa o. Bàbá wa Mudeer ní mọ́ríkàsì. Bàbá wa Bíbùlà àlìlórí. Ọlọ́run ní tó bàjẹ́ fún yín. Ọlọ́run ti ṣàánú yín. Ẹ má tún jẹ́ ká tún máa rán tí ò yẹ ká rán mọ́. Ìta fẹ́ rán pọ̀. Ẹ ṣe tẹ̀fsírì sàn án fún wa. Ẹ jẹ́ àgbàgbé ohun tó ti ṣẹlẹ̀ síwájú ká máa wá ní à ń sọ̀tọ̀ lé lórí. Ẹ jẹ́ àgbàgbé ẹ̀. Ẹ ṣe tẹ̀fsírì ọ̀rọ̀ Ọlọ́run tó máa gba àwọn ọ̀dọ́ lẹ́rù. Ẹ ṣe tẹ̀fsírì ọ̀rọ̀ Ọlọ́run fún wa. Bàbá wa Mufuty Diyan, ẹ má dẹ́ anybody lóhùn. Ẹ̀yin náà ṣe tẹ̀fsírì fún wa. Ẹ ṣe tẹ̀fsírì ọ̀rọ̀ Ọlọ́run fún wa. Ẹ jẹ́ kí bẹ̀rù Ọlọ́run wà lọ́kàn wa. Ẹ má fẹ́ èèyàn kan lésì. Ẹ má fún anybody lésì mọ́. Kọ́lọ́n kó jọ kó má ṣẹlẹ̀ ṣàánú wa. Eléyìí ìwọ mọ̀ pé ọmọ mọ́ríkàsì kan sì máa padà jáde. Wọ́n lè lábòsí ni. Ìwọ ló mọ̀ bó jábòsí bí ò jábòsí wọ́n ló mọ̀. Èyí tó wà lọ́kàn tèmi lèmi sọ yẹn. Islam a gbọ́dọ̀ jẹ́ kí unity wà nínú Islam. Ẹ fẹ́ jẹ́ kí unity wà. Gbogbo wa láti wá ní fraction. Èmi ṣe ti lágbájá, èmi ṣe ti kàmẹ́dù. Ṣáà jẹ́ PDP àti APC ni. Ìgbà wo ni Islam di PDP àti APC? Àwọn kan máa ta fọ̀rọ̀ nínú mọ́ríkàsì. Àwọn kan máa ta fọ̀rọ̀ lọ́dọ̀ bàbá Ṣéèkì Fárúkò ní kíkìbá. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Tẹ́ẹ̀bá ní Islam ṣe ẹ̀dẹ̀ fi Islam lẹ̀ fún wa. Ẹ̀dẹ̀ ń bójú wa jẹ́. Bàbá máa wá Mugawi. Máa wá ní bàbá yín ló kọ́kọ́ ṣe. Kí ló kàn wá pẹ̀lú tí bàbá yín kọ́kọ́ ṣe? Kí ni káwọn ẹbí ànábì ṣe? Àwọn ẹbí ànábì tí wọ́n gbé Islam wá gan, kí ni kí wọ́n ṣe? Ẹ jọ̀ọ́ o, àwọn ọ̀dọ́ ti ń kanra o. Àwọn ọ̀dọ́ ń kanra, inú ń bí wa o. Torí bẹ́ẹ̀ ń ṣe yóò tì wá lójú. Àní lè sọ̀rọ̀ ń ta mọ́. Wọ́n máa ní ẹ̀yin mùsùlùmí oníjàgídíjàgan. Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ jẹ́ fi wá lórúlẹ̀. Ẹ ṣe tẹ̀fsírì ọ̀rọ̀ Ọlọ́run fún wa náà.
àwọn èèyàn sì ń wo kí wọ́n ń sunkún pé ṣé ìsìláàmù rè ṣógo ìsìláàmù rè tá a bá sì mú káwí àwọn kan sì máa búyàn kọ́lọ́ kó jọ kó má ṣẹlẹ̀ ìṣàánú wa kọ́lọ́ má ṣẹlẹ̀ dúró tì wá eléyìí èmi ò dá sí ọ̀rọ̀ anybody nínú wọn o àmọ́ ẹ bá wa pẹ̀sù sí wọn níkù gbogbo ẹ̀yin fáǹsì náà ẹ jẹ́ ká jẹ́ kó gun omi ẹ̀yin lẹ máa ń kékèkúkè ẹlòmíràn jẹ́ kí ìpele àjọ yẹn mọ́ ilé gbogbo nǹkan yìí ló ń da ìlú rú ọlọ́run kó jọ kó má ṣẹlẹ̀ ìṣàánú wa bàbá wa Mudeer ní Mauritius ọlọ́run ní tó bàjẹ́ fún yín bàbá wa Mufuty díẹ̀ ọlọ́run ní tó burú fún yín ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jẹ́ kó gun omi mi ọlọ́run ní dójú àdúrà tiwa gbogbo ọ̀rọ̀ tí mo wá sọ yìí gbogbo wa ọmọ Mauritius sí tó o bá wá ní nǹkan ṣiyẹ lọ́pọ̀ ló fẹ́ tákù mi wàá jẹ tán ìwọ o lè máa wò pé kéwu o jẹ tán o Adéyínká Ìdè ọmọ yẹn lépo lọ́jà gbangba ààbòjú yín jẹ o ààbòjú yín jẹ gan tó àwọn olùsí wo bó ṣe dànù wo bó ṣe dànù bó ti ń ronú bó ṣe fẹ́ bú mi idiot ọdẹ sáwọn alẹ́kùn jàre.